Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Mo ní kí n mú 24th update of wá October fún yín ní o. 2025. Mo Ọlọ́run kí gbogbo ẹ̀yin tẹ̀ Elédùmarè ń ṣe ọjọ́ á ìbí lẹ́ni gbàdúrà ẹ̀kú ọdún gbogbo ẹ̀kú wa o. ìyèdún ẹ̀mí yẹn á ṣe A púpọ̀ dúpẹ́ ọdún láyé. púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere. Èní ni 25th of October. A kí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí ẹ kú ọdún ẹ kú ìyèdún. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa, wọ́n ní wọ́n lọ sí Òṣogbo. Àmọ́ nǹkan tí wọ́n lọ ṣe lóṣogbo. Ṣùgbọ́n ìyẹn ò tiẹ̀ really bother wa. Nǹkan tó bother wa ò ní pé kí queen wa kán wà níbi tó dáa. A gbọ́ wípé èèyàn kan ó gbé àwọn ẹ̀bùn lọ sí Royal Mansion. Wọ́n ní oríṣiríṣi nǹkan ló wà ní inú basket tó gbé lọ. Wọ́n ní wọ́n dẹ̀ pé queen wa wípé ẹ̀bùn wà ní ẹnu gate tí èèyàn kan gbé wá. Wọ́n nígbà tí queen wa tán bá àwọn gate man yẹn sọ̀rọ̀, àwọn security, wọ́n ní wọ́n sọ fún wọn pé kán má fọwọ́ kàn o, àwọn máa wá. Wọ́n ní wọ́n wá síbẹ̀. Wọ́n nígbà tán wá síbẹ̀ ni wọ́n wá tú. Nígbà tó tú ni wọ́n wá rí pé àǹtí wa tó máa ń pe rẹ̀ ní alákọ̀ọ́kọ́ yẹn ni ó gbé wá. Wọ́n ní ó dẹ̀ fi thank you card sínú ẹ̀ láti dúpẹ́. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní inú Queen Naomi ò dùn nígbà tí wọ́n rí basket yẹn. Wọ́n ní Queen Naomi dẹ̀ pé driver láti ààfin wípé kí wọ́n wá return basket yẹn fún. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará lé. Wọ́n ní kì í ṣe nǹkan tí ó easy rárá nígbà tí Queen Naomi rí basket yìí. Wípé kó má ever fi nǹkan kan ránṣẹ́ sí àwọn ọmọ o. Wípé àwọn ò need gift láti ọ̀dọ̀ ẹ̀. Wípé gbogbo nǹkan tí àwọn ń ṣe lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ tí ó ń ṣàìsàn, wípé àwọn ń ṣe ti àwọn fún Ọlọ́run nítorí àwọn náà lọ́mọ tàwọn. Wípé ọmọ yẹn ò dẹ̀ ṣe èèyàn kankan, pé innocent child ni. Wípé so àwọn ò need gift láti ọ̀dọ̀ àǹtí wa. Àwọn ò need relationship kankan látọ̀dọ̀ àǹtí wa. Wípé kó jọ nítorí Ọlọ́run kó má wá sí Royal Mansion o, kó dẹ̀ má fi nǹkan kan ránṣẹ́ sí àwọn ọmọ. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní queen wa sọ. Ẹ̀yin èèyàn lé. Àwa tún gbọ́ wípé àǹtí wa tó máa ń gbọ́mọ kiri yẹn wọ́n ló lọ sóṣogbo. Ìyẹn ò tí ẹ̀ kan wá nǹkan tó bá lọ sóṣogbo. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ sọ ni tọ̀rọ̀ wípé ó ń padà lọ sí base ẹ̀, tí wọ́n ní pé ó ń sọ fún bàbá Oueeen láìpẹ́ òun máa gbé ọmọ dání, òun ò lè fi ọmọ sílẹ̀. Wọ́n ní bàbá Oueeen lá sọ fún yín pé ṣé àwọn ní kó fi ọmọ ẹ̀ sílẹ̀ ni. Wípé àwọn mọ̀ pé obìnrin ló ń tọ́jú ọmọ náà, especially ọmọ tó bá jẹ́ pé ọmọ kékeré tí ò tiẹ̀ tí ì mọ nǹkan kan. Wípé ta ló tiẹ̀ fẹ́ bá tọ́jú ẹ̀ tó bá gbé sílẹ̀. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí àwọn ṣe ń rí pé ó rè pé bàbá Oueeen la máa ní kó má gbọ́mọ àwọn lọ, àwa bẹ̀rẹ̀ sí drag wọn. Ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó yé Ọlọ́run. Ẹ̀yin náà rí gbogbo àwọn ìwà tí àǹtí wa ti ń wù nínú ààfin kó tó wá dé pé ẹ̀gbọ́n kábíyèsí dá sí ọ̀rọ̀ yìí. Tí wọ́n ní pé nǹkan tí bàbá Oueeen lá sọ òun ni ó máa ní láti ṣe. Wípé nítorí wọ́n ti ní sùúrù tó fún àǹtí wa yìí. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú bàbá Oueeen lá o. Ẹ̀yin náà mọ̀ wípé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Nítorí ẹ̀ ni wọ́n fi sọ wípé àwọn àǹtí wa yìí wọ́n ní ìlara owó jíjẹ lára. Gbogbo nǹkan tí bàbá Oueeen bá dẹ̀ ṣe fún queen wa, òun ni wọ́n fẹ́ kí wọ́n ṣe fún àwọn náà. Wọ́n ní kò sí nǹkan tí wọn ò ní sọ
tí bàbá Oueeen ńlá bá gbégbèsè láti ṣe nǹkan fún Queen wa, nǹkan tó fa ọ̀rọ̀ ilé èyí tí bàbá Oueeen ńlá rà fún ọmọ wọn ní òkè òkun nìyẹn. Àti ẹ̀mẹ́ tí wọ́n ra ilé náà fún torí a gbọ́ wípé èèyàn báyìí ni wọ́n ra ilé yìí fún nítorí pé bàbá Oueeen ńlá ò declare ẹni tó ń ra ilé fún. Ṣùgbọ́n wọ́n ní ìyẹn ló ń jẹ́ kí àǹtí wa jà, ló ń jẹ́ kí àǹtí wa bínú, tí ó fi ń béèrè lọ́wọ́ bàbá Oueeen ńlá owó àti ilé àti equity tí ní Ọ̀jájàmù. Ṣùgbọ́n wọ́n ní bàbá Oueeen ńlá bínú, wọ́n dẹ̀ sọ̀rọ̀ sí ẹ̀yin èèyàn lé. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin ó ní agbára díẹ̀. Èmi dẹ̀ mọ̀ pé ẹni tí èèyàn bá náà jà ni èèyàn ń wò, èèyàn kì í wo ariwo ọjà. Torí ẹ ni Queen wa fi concentrate lórí ọmọ wọn àti bàbá Oueeen ńlá tí wọ́n dẹ̀ fi yẹ ara nínú ààfin yẹn. Ṣùgbọ́n bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n máa parí ritual wọn ní December. Wọ́n ní tó bá dẹ̀ ti parí, wọ́n ní wọ́n á wọ inú ààfin nítorí bàbá Oueeen ńlá wọ́n ti fi kọ́kọ́rọ́ Queen Villa tí wọ́n bá wọn kọ́, wọ́n ti fi lé wọn lọ́wọ́. Wọ́n ní ọ̀rọ̀ Queen Villa yìí náà wọ́n ló jẹ́ wàhálà nítorí inú àwọn sísí wa gbogbo yìí inú wọn ò dùn. Àwọn nǹkan tí a gbọ́ nìyẹn ẹ̀yin ará ilé. Tí a bá tún gbọ́ nǹkan tó ṣẹlẹ̀, a máa mú wá fún yín. Nǹkan tí mò ń sọ yìí, a gbọ́ ní àárí o. Ọlọ́run Elédùmarè ọba láàánú á nífẹ̀ẹ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers ẹ ṣé àdúpẹ́ o fún ìfẹ́ tẹ ní sí Mashola Gist TV. Ẹ follow mi lórí Oore Ọ̀fẹ́ Gist TV nítorí pé tẹ́ ẹ bá subscribe, tẹ́ ẹ follow mi, prize giveaway tá a fẹ́ ṣe ní December, ṣé ẹ mọ̀ pé kò ní ṣeé ṣe. Ṣùgbọ́n tẹ́ ẹ follow mi, tẹ́ ẹ ń comment inú àwọn comment yìí láti máa mú àwọn tí a fẹ́ fún ní prize giveaway. Mashola ni orúkọ mi, kò yí padà. Ní orí ìkànnì yìí, à ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, ẹ subscribe, ẹ like, ẹ comment lórí gist. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín o. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé báyìí a máa yọrí sí rere. Òkè òkè ni ọwọ́ yín á máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.